Ìbàdàn ni mí, Ìbàdàn ni mí, Ìbàdàn nílé bàbá mi, ọmọ Ìbàdàn ni mí. Àwa lọmọ Olúyọ̀lé o. Láyé ìgbà yẹn tá a bá fẹ́ kọ́ 1 2 3 kámúgbálámù káyé lámù òde ní kámúgbálámù káyé lámù òdèjì kámúgbálámù káyé lámù ọ̀dẹ̀ta kámúgbálámù káyé lámù ọ̀dẹ̀rin. Orúkọ mi ni Alhaji Chief Asimiyu Raji. Àbí mi ní oríko tí a ń pè ní Dáadáa ládùúgbò Akínyẹlé local government Awúlógún Road. Ibẹ̀ náà mo ṣèwé sí, ibẹ̀ náà mo ṣe dàgbà sí. Kódà ńgbà tí máa tún joyè ibẹ̀ ni mo jẹ́ sí ní Àrọ̀rọ̀ Mákindé. Ìbàdàn ló mọ ọmọ láìpò, ẹni tí ọba ọmọ láìpò ni ọmọ Ìbàdàn ni mí. 1979 ni mo lọ sí Mẹ́kà. 800 ní àkọ́kọ́ ní kásán, àgbà 200 nínú 1000. Ngbọ̀ ya tí à ń sanwó parí lọ ní a bá fi 8 naira, ó jẹ́ 808. Nígbà tá a gba ṣẹ́ẹ̀kì lọ, a mú 500 naira, a mú lọ sí National Bank ní Secretariat. Ṣẹ́ẹ̀kì yẹn la wá mú lọ sí Mẹ́kà. Òru tá a débẹ̀ láti bí irú àhín sí ìwòrò tébùrù àwọn kàṣíà lọ. Ìwọ tó o bá ti mú ṣẹ́ẹ̀kì ẹ lọ dúró wájú ẹnìkan ni wọ́n wá fi 500 fún wa ní 800 and something. Lélẹ̀ tó jẹ́ pé owó Nàìjíríà tẹ̀wọ̀n ju owó Saudi lọ ń gbà yìí. Nínú 800 plus yẹn láti ra aṣọ ara mi. Mo kódà mo ra kámbẹ̀dì tí mi sùn gbà mo ní mi lè sùn lẹ́lẹ̀. Nínú owó nínú ẹ̀ ní a ti ro dídí àgbò tá a pa fún ẹran ìdárayá ní Mẹ́kà. Nínú rẹ̀ láti ra nǹkan ẹ̀bùn tá a fún aráalé nínú 500 naira. Tá a bá tún rí ní tó wù wá jẹ, bóyá chicken yan ni, bóyá ọ̀fọ̀ ọ̀rọ̀ lọ fẹ́ jẹ ni, bóyá tí ó sì lọ pa nílé ni o, nínú 500 náà láti rà. Òmìnira Nàìjíríà ṣe jù mí ní àṣìlá. 1958 tí Adélabú kú, mo sì gbà tí mo wù tó jẹ́ pé gbogbo alábàjábà ń sá káàkiri táǹkùrí ìbọgbó kì ni, torí pé àbàtìyàn bá dé gbọ̀n retaliate, àbàtìyàn bá dé gbogbo ọmọ tí wọ́n bá ń bẹ̀ wọ́n pa ni wọ́n ó dùn bú wọn ni. Àwọn òbí wa kó wa wọnú igbó lọ ní 1958 kí n tó wá bẹ̀rẹ̀ school ní 1960. Ọlá pé mò ń sá fáwọn tíṣà tí wọ́n ń lu bẹ̀m̀bẹ́, torí bẹ̀m̀bẹ́ náà máa ń lù wá sórí kóńgbà yẹn tán fi ń kó pa àwọn ọmọ lẹ̀. Wọ́n lu bẹ̀m̀bẹ́ ká lè máa jó. Bẹ́ẹ̀ mi bá ti á gbọ́ bẹ̀m̀bẹ́ wọn máa họ. Ìwọ tí mò ń họ yẹn ó jẹ́ kí àti ṣe bẹ̀rẹ̀ ilé ìwé mi kó pẹ́ ni mo fi bẹ̀rẹ̀ 1960. Wọ́n lọ ṣe àwọn kọ́ọ̀pù kan, pépà páálí ni wọ́n fi ṣe. Wọ́n wá ya fúláàgì Nàìjíríà yípo ara kọ́ọ̀pù yẹn tí ìkan wọn ń pè ní ofatin láyé ìgbà yẹn. Ìnìyàn wá ń pò fún wa ní skul ni o, káwà á mu. Wọ́n wá fún fúláàgì kéékèèké tó jẹ́ fúláàgì Nàìjíríà àtúnmọ̀ wá sábúlé. Láyé ìgbà yẹn tá a bá fẹ́ kọ́ 1 2 3 kámúgbálámù káyé lámù òde ní kámúgbálámù káyé lámù òdèjì kámúgbálámù káyé lámù ọ̀dẹ̀ta kámúgbálámù káyé lámù ọ̀dẹ̀rin. Ìgbà tí wọ́n ń wí yẹn wọ́n ti gbé àmù méjì kalẹ̀ nínú classroom. Wọ́n wá fi àwọn igi èrè kó pẹlẹbẹ tí wọ́n fi ń ṣàgáǹgbà yẹn, wọ́n kó lé lórí, wọ́n kó mẹ́wàá lé lórí, mẹ́wàá lẹ́yìn tí kọ́kọ́ bẹ̀rẹ̀. Ẹ máa mú kan lórí ìkànnì, ẹ máa fi lérí tí ò sí nǹkan kan bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ bá ti á kà pé mẹ́wàá ẹ̀ tàn ká padà. Débi pé ọjọ́ kan la fi mọ 1 2 3 1 lóòkan 2 èjì. Torí pé orin tí wọ́n fi gbé orin làwọ̀ wà kó dábúlé ńlá àtúnkọ padà sùkú ìjọ kejì. Mo jáde ní 1968 ní school. Ọdún kan mo lò ó lóko láti fi bá bàbá mi ṣàgbẹ̀ ṣègbàṣàwò. Èmi náà ń sọ dẹ́ngbà náà tí mò ń pa eku pọ̀ yà pa nǹkan. Ngbò di 79 àmọ́ mi wá sí Ìgbòho láti wá kọ́ṣẹ́ iṣẹ́ aránṣọ. Ìlú Ìbàdàn ní ìsàlẹ̀ àfáà ní tòsí ilé epo Lábìrán. Mo bẹ̀rẹ̀ iṣẹ́ aránṣọ kíkọ́ ní 1969. Mo sì kọ́ ọmọ tí mo mọ iṣẹ́ tí mo kọ́ ń ṣẹ́ wọn over 50 àtọkùnrin àtobìnrin. Alhaji Asimi fashion designer ni wọ́n mi sí. Nínú ẹgbẹ́ aránṣọ mo ti jẹ tẹ́sọ́rà ládùúgbò Yemẹtu ọdún 16. Mo ti jẹ financial secretary fún gbogbo ìlú Ìbàdàn ní 96 to 99.
mo ti jẹ́ auditor fún gbogbo ìlú Ìbàdàn ní 93 to 97 ní 2003 to 2007. ok ńgbà mo parí ìyẹn mo ń parí ẹ̀ lọ́wọ́ ni wọ́n ní kí n wá ṣe vice chairman fún Ìbàdàn North Local Government. ibi mo ti ń ṣe vice chairman lọ́wọ́ ní slot kan dé fún wa pé wọ́n fẹ́ yan state executive, èmi ni a tún fà kalẹ̀. mo tún jẹ́ executive Ọ̀yọ́ state débi pé a lọ Ìbàràpá, a lọ gbogbo ẹ̀ Òkè Ògùn tá n travel káàkiri fún ẹgbẹ́ sílọ̀ náà. oyè ìlú tí mo jẹ ní 2018 ni mo jẹ òsì Balógun Àrọ̀ọ̀ Mákindé. nígbà tá ń lò lọ baálẹ̀ tó wà lẹ́yìn oyè ńgbà yẹn ó gbéṣẹ̀, bó ṣe gbéṣẹ̀ òmíì tó jẹ ló tún sọ mí di Ọ̀tún Balógun. orí Ọ̀tún Balógun yẹn ni mo wà ní ìsìn Fárọ̀rọ̀ Mákindé.